ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. ẹgbọ́n náà ibo ni ọ̀jọ̀gbọ́n Wande Abimbola ibo ni bàbá yìí wà o. Ibo ni Professor Wande Abimbola bàbá tí wọ́n dífá tí ó yan kábíyèsí ọba láàfin Ọ̀yọ́ tí wọ́n sọ pé Ifá ló fọ̀ o. Ibo ni bàbá wà? ẹwọ́n kan fìdílé tàbí kẹ fìdílé pẹ́ jájẹjẹ ìgbádùn ètò ti rọ̀lẹ́ òní tàárọ̀ òní tọ̀sán òní ti ìyálẹ̀ta ẹkú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ bá ti ní àǹfààní láti máa gbọ́ mi tàbí láti máa wò mí káàkiri àgbáńlá ayé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ sì dé etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di láṣọba mi òkè. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ̀yin darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ YouTube wa yìí ní Olómi Ọgbọ́n TV ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi fọ́nrán fídíò yìí ẹ bá mi wò láti ìbẹ̀rẹ̀ dópin nítorí pé mo fẹ́ kémi àti yín kájọ fi òye gbé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan a fẹ́ yànnàná tẹ́lẹ̀ ìbò ń pè ní analysis a fẹ́ yànnàná àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan a fẹ́ yànnàná rẹ̀ síta yànnàná rẹ̀ yìí mo fẹ́ kí èmi àti yín kájọ wá máa gbé yẹ̀wò lọ́tùn àti lósì ẹ má wàá gbàgbé ẹ bá mi subscribe ẹ bá mi like ẹ bá mi share ẹjọ délé ẹjọ dògbò. Olúṣọlá ló kọ mi èyí nẹ́kan ló kọ bàbá mi Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìnìún mọ̀jọ́ méjì ọmọ ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì ní ọmọlọ́ká mẹ́rin ló gbọ́n mi rí ìlú akẹ́mọ̀dọ̀ fẹ́ mi bó bá lè péjọ kó pẹ̀yẹ̀ wá lè parẹ́ kó parẹ́ igángan bẹ́ẹ̀ ní ògbọ́dọ̀ pa. gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ ó ti ń ṣàkóbá fún ilẹ̀ kóòtù òjìrè. àkọ́kọ́ mo fẹ́ kí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ kí wọ́n rí wípé ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ Ọ̀yọ́ nìkan ó ti di ọ̀rọ̀ ọmọ Yorùbá. ibi tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ará alẹ́ kájọ wo ọ̀rọ̀ yìí wípé ibi tí ọ̀rọ̀ kábíyèsí Aláàfin ọba Owoade tó dé yìí ẹ̀bi ta ni kí ló dé táwọn kankan tí wọn ò sọ̀rọ̀ mọ́. ìsọ̀rí tí mo fẹ́ pín sí ìsọ̀rí àkọ́kọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé ìsọ̀rí àkọ́kọ́. lábẹ́ ìsọ̀rí àkọ́kọ́ yẹn bàbá wa olóyè àwíṣẹ àgbáyé ọ̀jọ̀gbọ́n Wande Abimbola wọ́n wà ní ìsọ̀rí ibẹ̀ Aláàfin Ọ̀yọ́ náà wà ní ìsọ̀rí ibẹ̀. ìsọ̀rí kejì àwọn Ọ̀yọ́mèsì lábẹ́ ìsọ̀rí kejì àwọn tí Sàámù àti àwọn tí Báṣọ̀run. ẹ jẹ́ kọ́kọ́ gbóṣùbà kárí fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ náà gómìnà Ṣèyí Mákindé kíkàn nípa láti jẹ́ wípé kábíyèsí ọba Abimbola Akeem Owoade ni wọ́n yàn sórí àpèrè tó fi jẹ́ wípé gómìnà àti àwọn Ọ̀yọ́mèsì wọ́n kẹ̀yìn sí ara wọn wọ́n gbé ara wọn lọ ilé ẹjọ́. àwọn Ọ̀yọ́mèsì sọ pé àwọn láfọbàjẹ́ ìpè kí gómìnà má dá sí. gómìnà sọ pé ó ti ń pẹ́lẹ̀ ó ṣeé ṣe bẹ́ẹ̀ ní pé àwọn Ọ̀yọ́mèsì wọ́n fẹ́ gbàbọ̀dé. gómìnà pé ọ̀jọ̀gbọ́n
bàbá Wande Abimbola wípé kí wọ́n kọ̀ǹsọ́ọ̀tì Ifá ẹlẹ́rìí ìpín. Bàbá gbé fájọlẹ̀ wọ́n níwájú ọpọ́n ọ̀fọ́ ògbó ẹ̀yìn ọpọ́n ọ̀fọ́ ògbó olùkùnrin lọ́tún ọlọ́kọ̀ọ̀rọ̀ ló àní ọpọ́n Ifá ọ̀tá ọ̀run. Wọ́n ní bàbá ti wí ní owí o kó má fèrè pebi kó má fòlò lò fọ́n. Bàbá Wande sọ wípé Ifá yan ọba Abimbola Owoade Akimu wípé àwọn Ọ̀yọ́mèsì náà wọ́n wà níbẹ̀ ńgbà náà, ṣùgbọ́n wọn ò sọ wípé gbogbo Ọ̀yọ́mèsì ló wà ńbẹ̀. Bí èèyàn kan bá ti wà ńbẹ̀ tó ṣojú Ọ̀yọ́mèsì wọ́n sọ pé Ọ̀yọ́mèsì ló wà ńbẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ó dúró lórí wípé wọ́n ní Ifá ló sọ̀rọ̀. Ó kó ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́mèsì ìyẹn ọ̀kìn ní ó kó ọ̀rọ̀ Basọ̀run ó kó tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ó sì takú wípé Owoade ni ó gorí àpèrè o, ẹni ò bá kú ni ó kú, ẹni ò bá japá mọ́nú ni ó japá mọ́nú. Bẹ́ẹ̀ sì rèé lásìkò ìgbà yẹn là ń rí bàbá ọ̀jọ̀gbọ́n Wande Abimbola, àwọn ni wọ́n ṣe wọléwọ̀de pẹ̀lú kábíyèsí. Gbogbo àwọn fọ́nrán fídíò yẹn kẹ́ ẹ bá máa gbàgbé mo ti gé ẹ̀tì ẹ̀ wá ẹ máa wo gbogbo fọ́nrán fídíò yẹn o. Àwọn ni wọ́n ń ṣe gbogbo wọléwọ̀de nígbà tí kábíyèsí wà nípèbí. Gbogbo àwọn ojúṣe tó jẹ́ kí àwọn Ọ̀yọ́mèsì ṣe they did not do it. Bàbá yìí ló dúró ti kábíyèsí ọba Owoade. Now bá lọ àbá bọ̀ ṣebí bẹ́nu bá jẹ́ ojú àti ìyẹn ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ kábíyèsí ọba Abimbola Owoade. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní fún Ṣèyí Mákindé ń bàtùbà nígbà tí wọ́n gorí àpèrè. Ọ̀rọ̀ àwọn àti kábíyèsí Ọ̀nìrìṣà nìkan ṣola lérò wípé ó wà nílẹ̀ lórí wípé wọ́n jìjàdù èmi jù ẹ́ ìwọ ojú mi. Kì í ṣe wípé directly ni wọ́n jọ ń jà á, àwọn ọmọlẹ́yìn wọn ni wọ́n jọ ń jà á. Lóòótọ́ àwọn ọmọlẹ́yìn Ọ̀nìrìṣà kò sẹ́ni tó sọ jáde. Àwọn aráàlú àwọn ọmọ Yorùbá ni wọ́n sọ pé no àpèrè yìí àpèrè baba ńlá baba wa ni. Ẹgbọ́n náà tí n bá ní àǹfààní àti béèrè lọ́wọ́ kábíyèsí ọba Aláàfin Ọ̀yọ́ wípé nínú pèmí wọ́n ti sọ̀tọ̀ fún yín ìtàn bàbá wa lẹ́dẹ̀ jẹ́ ìtàn tá a dẹ̀ gbọ́njú bá àti ìtàn tẹ́ ẹ ń sọ fún wa ni wípé Odùduwà ló bí Ọ̀rànmíyàn ló tẹ Ọ̀yọ́ dó. Ibo l'Odùduwà ti ṣayé rẹ̀, ṣé Odùduwà jọba ń gba ayé rẹ̀? Ibo l'Odùduwà jọba sí? Bí Odùduwà bá jọba sí Ilé Ifẹ̀ tí Ọ̀rànmíyàn bá jẹ́ ọmọ rẹ̀, ìzádà àwọn kan ní àkòsọ́kànbí láàrin pọ́kànbí kọ́ pé Odùduwà àtọkànbí ni àti kòsọ́kànbí o. Ọ̀rànmíyàn ni last born kó tẹ̀ wá jẹ́ first born ọmọ Odùduwà ni. Ilé Ifẹ̀ ló sì máa rí gẹ́gẹ́ bí orírun. So báwo lẹ ṣe máa wá sọ wípé Aláàfin ní òjò olórí? Ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ìyẹn la lérò wípé a máa fà lọ́tún lósì, ṣùgbọ́n story change látòrí wípé wọ́n wò ó láti revive councils of ọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ìyẹn ló fa ìjà láàrin gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Abimbola Owoade ìyẹn Aláàfin Ọ̀yọ́ tó jẹ́ wípé gọ́vnà ni wọ́n dúró digbí wípé ẹ̀yin lẹ gorí àpèrè bàbá yín o. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fún gọ́vnà back to back. Of recent ní ọ̀sẹ̀ tó kọjá on the 13 gọ́vnà wá fi àwọn èèyàn joyè ní inú Ọ̀yọ́. Kábíyèsí ọba Owoade wọ́ gọ́vnà lọ sí ilé ẹjọ́ wípé kí ilé ẹjọ́ kó dá gọ́vnà lọ́wọ́ kọ́ láti fi wọ́n joyè ọba. Tí gọ́vnà lè dìde wípé òun lòun fẹ́ wá gbádélé àwọn kan lórí, ó ti jẹ́ wípé wọ́n ti ṣiṣẹ́ ìwádìí wọn wípé wọ́n kójú òṣùwọ̀n. Ṣé mọ̀ wípé tí Aláàfin Ọ̀yọ́ bá wà nírú ìpéjọpọ̀ Aláàfin Ọ̀yọ́ ni ó gbádélé wọn lórí? Nǹkan tó ń pè ní ọba tí ń fọba jẹ nìyẹn. Nǹkan tó ń pè ní empire nìyẹn, kí àwọn ọba kí wọ́n pọ̀ lábẹ́ wọn, wọ́n mọ Musa kọ́lẹ̀ wá, ṣùgbọ́n Aláàfin Ọ̀yọ́ want to be alone, want to control all the territory of Ọ̀yọ́. Now ìyẹn láàrin ohun tó ṣẹlẹ̀ pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Mi ò kàn mọ reason tí mo fi láìkì gọ́vnà ìyẹn Ṣèyí Mákindé.
mi ò sọmọ Ọ̀yọ́, mi ò sọmọ Ìbàdàn, ọmọ ìpínlẹ̀ Ògùn ni mí, ṣùgbọ́n bóyá nítorí pé àjọṣe birthday kan náà December 25 náà December 25 lèmi náà, ṣùgbọ́n wọ́n ní òye bó ṣe máa rẹ́rìn tó máa fi ṣe nǹkan tó wọ́n mọ̀ sí nìyẹn. Gómìnà ò ráyè lọ síbẹ̀ yẹn, deputy governor ṣé ẹ mọ̀ wípé gómìnà máa wò wípé ibi báyìí ó ní kìmí òun ni. Gómìnà lè ní kí chairman local government kó lọ, gómìnà lè ní kí commissioner of chieftaincy kí wọ́n lọ, ṣùgbọ́n nítorí pé gómìnà ò ráyè ó rán deputy governor lọ́bẹ̀. káwá àsúnì pé gómìnà ráyè, gómìnà wà nílùú Ọ̀yọ́, deputy governor wà ní Ọ̀yọ́, Aláàfin Ọ̀yọ́ náà ń ṣe tiwọn náà, àwọn náà fi ìyàn joyè tiwọn náà, ìyẹn dúró bẹ́ẹ̀. náà bàbá Wande ọ̀jọ̀gbọ́n Professor Wande Abimbola àwíṣe àgbáyé tí wọ́n sọ wípé Ifá ló yan Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí, a ò rí wọn látọjọ́ yìí, we did not see him. ṣé ti gbàgbé gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n tún ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́, ẹ bá mi gbìyànjú ẹ wo fọ́nrán fídíò ìdílé. ṣé gómìnà ní ká dá lẹ́bi wípé wọ́n tẹ̀lé ọ̀rọ̀ tí bàbá Wande tí wọ́n sọ wípé Ifá ló sọ̀rọ̀, àbí ṣé bàbá Wande ní ká dá lẹ́bi wípé a máa ń báyàn wá ṣe ni àkí ń báyàn ṣiṣẹ́, Ifá ti mú ẹ, ṣùgbọ́n ṣé ẹni tí Ifá bá mú ṣé ìṣàkóso rẹ̀ á mọ̀ rí báyìí? lẹ́yìn tí gbogbo ìṣàkóso yìí rí báyìí, ǹjẹ́ bàbá ṣé wọ́n ti padà kọ̀ǹsọ́ọ̀tì Ifá kí lóhun ẹbọ, kí lóhun ètùtù, kí ni tó ń ṣẹlẹ̀ báyìí? Now coming back to àwọn Ọ̀yọ́mèsì, nítorí ọ̀rọ̀ kábíyèsí Owoade, òun làwọn Ọ̀yọ́mèsì ni wọ́n fi pín yẹlẹyẹlẹ. nítorí wọn òun ló dájà álẹ̀ láàrin àwọn Ọ̀yọ́mèsì. a mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá àwọn olóyè Ọ̀yọ́mèsì tí wọ́n bá jẹ́ number 1 gbòógì ni wọ́n ní ilẹ̀ Yorùbá, nítorí pé àwọn olóyè tó jẹ́ pé wọ́n jẹ́ olóyè ńlá, yàtọ̀ sí bá bá ń sọ àwọn Òṣùgbó ti Ìjẹ̀bú, àwọn Ògbóni, kò dẹ̀ síbi tó gbóni ò sí mọ́. àwọn olóyè tó lóko Ọ̀yọ́mèsì 7 ni wọ́n, Báṣọ̀nú ní ò léwájú wọn. nígbà tí kábíyèsí dẹ̀ máa gorí àpèrè, nígbà tá a ti padà gba kámú, lẹ́yìn ìgbà tí gbogbo ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní jẹyọ sọ́tún wípé Gbádégẹṣin ló jẹ́ kó gorí àpèrè, ńgbọ́dọ̀ ti yan Ọ̀wádé fún wa, kò sí ní tá a ṣe mọ́ta ló bá jọba fẹjọ́. ariwo àti gbogbo táwọn ènìyàn sọ ni wípé first thing that we want from you kábíyèsí, òun náà ni wípé kẹ́ ẹ lọ ṣe àtúnṣe láàrin ẹ̀yin àti àwọn Ọ̀yọ́mèsì. á ti tò jébó lóòṣà yín lọ́wọ́, kò sí bàbá ẹni tí ó bọ̀ mọ́. kẹ́ ẹ kọ̀ dẹ̀ ṣe àwọn àṣìṣe ó dáa, gbogbo tó ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ lọ, ó yá o, báwo la ṣe tùlú Ọ̀yọ́? nítorí tiyín èmi làwọn Sàámù ni wọ́n dúró tì yín, àwọn Báṣọ̀nù àwọn dúró tí wọ́n lọ́tọ̀, wọ́n sọ pé no ṣe ẹ mọ ọ̀rọ̀ tí Báṣọ̀nù sọ nígbà náà, gbogbo wa la mọ̀. Báṣọ̀nù ò sí ń lọ Ọ̀yọ́, wọn náà wọn lè tẹ̀ lọ́yọ́. gbogbo ọ̀rọ̀ tí Báṣọ̀nù sọ nígbà náà, gbogbo ẹ̀ ló ti wá ń padà wá ṣe báyìí. àbí ṣé níwò gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́nu ara, gómìnà Ṣèyí Mákindé ṣé wọ́n ti ní máa wò wípé kí ṣé nítòótọ́ o àwọn ò ti ṣe mistake nǹkan táwọn ṣe báyìí. ẹni tí àwọn tẹ̀ dúró táwọn kì lẹ́yìn òun ni òkì wá gbé àwọn yìí. bóyá Aláàfin ti wò pé oyè láéláyé òun ni, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí àwọn Ọ̀yọ́mèsì kan tún dúró ti kábíyèsí tán, wọn náà wọn kan tún dìhùn fún wọn kó gbé gba adé ọba. nísìnyí bí wọ́n ṣe gba adé ọba yìí, ṣé àárín wọn máa gúnrégé? ṣé ẹ lérò pé irú àwọn Ọ̀yọ́mèsì yẹn ọmọ wá sáàfin ni? Aláàfin gan pẹ̀lú báyẹn ṣe, bí ò lérò pé wọ́n lè gbà wọ́n láàyè láti wá sáàfin, nítorí pé ọba ti pé 2 láàfin, àwọn náà nádè, àwọn náà ti dọba, wọ́n ti dọba.
báláàfin bá ń pàṣẹ tí àwọn náà máa pàṣẹ ti tọ̀dọ̀ tí wọ́n ní. Ó ti kúrò lọ́yọ̀ọ́ Mèsì nìkan. Ẹ wá wò ó gbogbo tó ń ṣẹlẹ̀ ní ìlú Ọ̀yọ́ kò sọ́gbọ́n máa àfẹ́ tilẹ̀ Yorùbá. Wọn gbogbo àwọn ọmọ Yorùbá dẹ̀ pariwo ńgbà náà fún ọ̀jọ̀gbọ́n bàbá Wande o, Professor Wande Abimbola, àwíṣẹ àgbáyé, táwọn náà jẹ́ ọ̀kan gbòógì. Àwọn náà sọ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò wọn náà pé oyè ńlá ni ní Ilé Ifẹ̀ tó jẹ́ orísun wa. Nígbà tí àwọn mọ̀ pé ó jẹ́ orísun wa, ibẹ̀ yẹn ni kí ló dé tí wọ́n ti kọ́kọ́ from the beginning tí wọ́n ti kọ́kọ́ kọ́ sọ́n kábíyèsí ọba Owoade. Ibo ni bàbá wa ibi tí ariwo tí mo fẹ́ pa gangan nìyẹn lónìí. Ibo ni ọ̀jọ̀gbọ́n Wande Abimbola wà pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí? Ǹjẹ́ kábíyèsí Aláàfin ṣé wọ́n ní bàbá aláwo? Nísìn àwọn Ọ̀yọ́ Mèsì kò sẹ́ni tí kábíyèsí máa bá jíròrò mọ́ báyìí o. Àwọn honorary olóyè lókùnkùn kábíyèsí Aláàfin Ọ̀yọ́. Let us be ẹjẹ́ sọ frankly speaking. Olóyè ìlú ó yàtọ̀ sí olóyè bọ̀rọ̀kìnní. Oyè tá a fowó jẹ ó yàtọ̀ sí oyè tó tọ́ sí ni. Àwọn tó jẹ́ wípé oyè tọ́ sí wọn, wọ́n joyè ẹbí wọn ni. Wọn ò ní jẹ́ kí ìlú wọn dàrú, wọn ò ní jẹ́ kí ìlú wọn bàjẹ́. Wọ́n jọ máa jíròrò pẹ̀lú kábíyèsí, wọ́n ti ní ìrírí. Now òṣèlú lòṣèlú ó mọ jẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló ti ń jẹyọ jáde wípé àfàìmọ̀ kó má jẹ́ pé bí gómìnà Ṣèyí Mákindé ṣe ń lọ báyìí, òun náà ni Aláàfin Ọ̀yọ́ náà mọ̀ lọ. Ẹ jẹ́ ká fi òye wo bí wọ́n ṣe ń dìbò yan àwọn gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Mi ò rò pé Ọ̀yọ́ sì jẹ gómìnà rí. Ìbàdàn ló pọ̀, Ògbómọ̀ṣọ́ ti jẹ. Bó Ògbómọ̀ṣọ́ ṣe kéré tóun. Ṣùgbọ́n kí kábíyèsí má wàá gbàgbé wípé this social media of a thing, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àkọọ́lẹ̀ ni. Àṣìṣe tí kábíyèsí àná ọba Adéyẹmí Lámídì tí wọ́n ṣe, wọ́n sọ́dọ̀ ní o. Nígbà tí ọ̀rọ̀ àgọ́ ọ̀já jáde, ìgbìyànjú tá a sípa gbà nígbà náà ó jáde wá o. Ìgbà ọ̀pá bàbá yàwá kéré lọ́jọ́ orí, ó ṣèṣe ká mọ̀ mọ̀. Ṣùgbọ́n nísìnyí sítórì yẹn wá gbé jáde lónìí gbangba. Mo fẹ́ kẹ́ ẹ wo àwọn fọ́nrán fídíò láwọn ibi tí bàbá Wande tí wọ́n ti sọ̀rọ̀. Kẹ́ ẹ wá wo àwọn àsọdùn ọ̀rọ̀ tí wọ́n sọ nípa kábíyèsí ọba Wande. Where is bàbá Wande? Báwo la ṣe débì iná o bàbá wa? Bàbá Wande Abimbola, àwíṣẹ àgbáyé, báwo lẹ ṣe gbé wa débì iná o bàbá mi? Ẹ sọ pé wọ́n gbé gbà wà, wọ́n gbé gbó oyin from the beginning of the thing. Kábíyèsí o, wọ́n ní ẹ gbé gbà wà sá. Ìgbà wà yẹn òun ló jẹ́ kó ti kọ́kọ́ yanjú gbogbo nǹkan láti ilẹ̀, látòrí issue of Aláàfin Ọ̀yọ́ Onírìṣà lórí issue of Olúbàdàn tilẹ̀ Ìbàdàn. Káwá sọ gbá oyin. Ìlú Ọ̀yọ́ ti pín. Àwọn lọ́ba oníkálukú ti ń ṣe létò, wọ́n ti fi Aláàfin Ọ̀yọ́, wọ́n ti fi wọ́n sáyé wọn. Aláàfin Ọ̀yọ́ yóò ṣe total ìṣàkóso lórí gbogbo Ọ̀yọ́ mọ́. No. Èmi wá ń pe bàbá àwíṣẹ àgbáyé, yẹ́sà ẹ bá wa consult ọ̀rákù padà. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ àgbà bí òṣè lówó àárọ̀, àṣẹ lọ́jọ́ alẹ́, àgbàlagbà ní Basọ̀run. Ẹ mú àpáàdé àtàlùdé ìṣẹ̀ṣe. Bẹ́ẹ̀ náà ni Basọ̀run mú àpáàdé àtàlùdé ìṣẹ̀ṣe. Ifá ta ló ń gbé wa ń gógó?
Ifá ta ló ń tàn wá? Ifá wo ló sòótọ́? Ó jẹ́ kí gbogbo nǹkan kó túbà kó tù sẹ́ni. Ifá ló mú Ọ̀nìrìṣà o, Ifá kọ́ ló mú Ọ̀nìrìṣà o. Gbogbo ìgbìyànjú tí kábíyèsí ọba Ẹnìtàn Ògúnwùsì, gbogbo ìgbìyànjú tí wọ́n ń gbà yìí, kò dìgbà tá a bá tọ́ pé ọba dáadáa Ifá ló mú yìí, kó jẹ́ pé èèyàn gan ló mú wọn síbẹ̀. Wọ́n ti ní tó bá tẹ̀yàn lódò èèyàn túnra èèyàn tẹ̀lé. Mo kàn déédéé rántí ni pé bàbá yìí ẹ̀yin ohun gbogbo tó ń ṣẹlẹ̀ yìí nàyọ ẹ̀yin lẹ gbé wa débẹ̀ jàre, ẹ̀yin lẹ gbé wa débẹ̀. Ẹ jẹ́ ń fún yín náà wọn fọ́nrán fídíò yìí kẹ́ ẹ lọ gbọ́rọ̀ lẹ́nu bàbá. Ẹ gbọ́rọ̀ tí bàbá tí wọ́n sọ láwọn ìgbà tí wọ́n ṣe fọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn, láwọn ọ̀rọ̀ gbòógì ọ̀hún, ọ̀rọ̀ láńlá, àwọn ọ̀rọ̀ kìmíkìmí. Ṣùgbọ́n ẹ má gbàgbé láti bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi share. Ẹ fèròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí. Ayé sísílẹ̀ fún ìpolówó ọjà o. Bẹ́ẹ̀ ni ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí. Olúṣọlá Olómi Ẹgbọ́n ló kọ mi. Ẹ má gbàgbé ẹ bá mi wo fọ́nrán fídíò yìí, ẹ wò délẹ̀. Ẹ lólùfẹ́ gbìyànjú, ẹ mọ òótọ́ ajíire, ẹ ṣàṣàánú mi. Àníjójú ẹlẹ́yà, àníjójú ẹ̀sìn, àníjójú ìbànújẹ́. Nígbà tí wọ́n ní Ifá ló yan Aláàfin Ọ̀yọ́de tí mò ń jó tí mò ń pariwo, wọ́n ní Ifá ló yan bàbá Wande, wọ́n láwọn ni wọ́n fi Ifá yàn wọ́n. Wọ́n dẹ̀ ní nígbà tí wọ́n yàn wọ́n yẹn o, kó tó yàn wọ́n, wọ́n ní wọ́n mú gbá àwà, wọ́n lọ́ tún wá mú igbá oyin. Ó dẹ̀ jọ pé igbá oyin náà òun náà ni wọ́n mú, bẹ́ẹ̀ sì ní igbá àwà ni wọ́n mú. Kó má pariwo wọ́n ti fún wọn lọ́ba o, lukumọ́nù gbádégẹ ní ojú tì á o, Fúlàní bíìdì ojú tì á o, Ifá náà fi yan bá wa o, igbá àwà ló mú àti igbá oyin o. Igbá ìwà àti igbá oyin ìdíìdì ìwà lẹ́sìn. Mo ń bá bàbá wa Professor Abimbola sọ̀rọ̀ báyìí nílùú Amẹ́ríkà lórí ọ̀rọ̀ ọba tuntun tí wọ́n jẹ ní ìlú Ọ̀yọ́. Bàbá lẹ́yìn àǹkà nínú pépà wípé ẹ̀yin ni Ọlọ́run lò tú Ifá láti lè yan ọba tuntun fún ilẹ̀ Ọ̀yọ́. Bàbá mo fẹ́ kẹ́ dárúkọ yín kẹ́ ṣàlàyé bó ṣe jẹ́, ṣé lóòótọ́ ni sítórì yẹn ni àbí wọ́n kàn fi purọ́ mọ́ yín? Bẹ́ẹ̀ ni bó ṣe rí gan-an nù. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni ó ní kí n dáfá. Fúlàní bíìdì ojú tì á o, ọba wa o, igbá oyin lọ́lọ́mú àti igbá ìwà o. Mo bá ń pariwo ta lójú tì báyìí, ta lójú tì. Ṣé lukumọ́nù gbádégẹ lójú tì àbí èmi lójú tì? Ó fẹ́ gbìyànjú. Ìwọ mùsùlùmí ọmọ òtún ajíire, mo tún bẹ̀ẹ́ lẹ́ẹ̀kan sí, àní o dáríjì mi tí n bá ti fẹ́ nu ẹ̀tẹ́ kan gbàgbọ́ pé mo reciprocate rí, dáríjì mi. Ilé ìṣòro ẹ̀rù bíbà pé nìkan sàsí ogun kan ti mẹ́nìkan. Àbí ìwọ kìrìsìtẹ́nì, mo ní o dáríjì mi sẹ́ tí mo bá ti fi gbà kan sẹ́ tí mo fi ṣe mistake tí mo fi reciprocate lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí mo fi dárúkọ ẹ̀sìn yẹn, dáríjì mi. Nítorí pé wọ́n níwà lẹ̀sìn. Bó bá níta ẹnìkan ò dá, ó yẹ kó fi hàn pé tiẹ̀ ń dájú tẹ́ ẹnìkan lọ. Báyẹ̀mí iwájú àtún máa gbọ́ tí ó lè ṣe bá tún ṣaburú ẹ̀ tún máa gbọ́ òṣòdì ṣẹ̀ṣẹ̀ gidi àbí kìrìsìtẹ́nì ni the same thing tẹ́ ń sọ ń pa mùsùlùmí tẹ́ ń sọ ń pa kìrìsìtẹ́nì. Bẹ́ẹ̀ni bá wá ṣe nǹkan tí ò dáa, tí bá mú ìṣẹ̀ṣẹ̀ bíi religion tí mo wá lò, tí bá wá ṣe tí ò dáa máa tún nínú mùsùlùmí ni òṣòdì ṣẹ̀ṣẹ̀ gidi. Bó bá ní tẹnìkan ò dáa, jẹ́ kí tiẹ̀ náà tiẹ̀ dá, ká tiẹ̀ ní kó dáa, kárí kó dáa. Kí ló dé? Bó bá tún wá sòótọ́ ọ̀rọ̀ wá tún dọ̀tá, bó ṣàánú wá tún dògó tún dògún. Kí ló dé? Wọ́n ti fún wa lọ́ba o, lukumọ́nù gbádégẹ ní ojú tì á o, Ifá náà fi yan bá wa o. Igbá oyin ló mú o àti igbá ìwà o. Ṣé igbá oyin náà ni? Igbá oyin náà ni. Ẹ ṣeun. Mbátayé mi wá kí n tó jump into any agitation, definitely I'm going to think deeply. I'm
kárí ayé o ọba àfàgà tẹ̀wẹ̀wẹ̀ ọ̀kan. Ṣàgbọ́n ní àgbà mi o ṣàgbọ́n ní àgbà mi lọ́wọ́ alárùn òkú. Ọ̀fà ní bọ̀wọ́ babaláwo ọ̀sán ní bọ̀wọ́ àrùn. Amen. Bá a ṣẹ́kẹ̀. Báwo. Adiga. Adiga. Ètò kan tó tèmi létítì ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létítì ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní